ẹ kú dédé àsìkò yìí o àkójọpọ̀ ìròyìn ló ń dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ ABN 15.9 nílùú Houston, Texas. Ọlábísí Ọládìméjì lóníròyìn. Ọwọ́ ti bà 4 nínú àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram ní Agége ní ìpínlẹ̀ Èkó. Agbẹnusọ fún iléeṣẹ́ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ Ọ̀gbẹ́ni Tony Opuyo ló sọ eléyìí di mímọ̀ fún àwọn oníròyìn wípé nígbà tí àwọn jagunjagun orí ilẹ̀ dáná yá fún àwọn Boko Haram yìí àyè ò gbà wọ́n mọ́ bí wọ́n ṣe sá wá sẹ́kọ̀ọ́ nìyẹn tí ọwọ́ ṣìnkún ọlọ́pàá sì tún bà wọ́n. Ó wá gbé oríyìn fún àwọn ará ìlú wípé gbogbo ìgbà tí wọ́n bá ti rí nǹkan tí ó mú ìfura dání kí wọ́n tètè jẹ́ kí àwọn ọlọ́pàá ó máa mọ̀ wípé tí kò bá ṣe wípé àwọn ará ìlú wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ni ọwọ́ kìbá ti tẹ àwọn Boko Haram wọ̀nyí. Bákan náà ló sọ wípé kì í ṣe ìpínlẹ̀ Èkó nìkan ni ọwọ́ ti bà àwọn Boko Haram yìí, káàkiri ìpínlẹ̀ ni ọwọ́ bà wọ́n ní ilẹ̀ Kogi àti àwọn ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ Nàìjíríà ń jìyà o. Ẹni tí ó sọ eléyìí di mímọ̀ ni olórí ẹ̀sìn kan tí a mọ orúkọ wọn sí Fada Ejike Mbaka ni ó sọ eléyìí fún olórí orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀gbẹ́ni Muhammadu Buhari wípé ìyà máa ń jẹ àwọn ọmọ Nàìjíríà wípé kí ló dé nígbà tó jẹ́ wípé ní abẹ́ àkóso yín ni àwọn ọmọ Nàìjíríà ń jẹ ìyà tó yìí wípé ìnira yìí pọ̀ jù ó lè ṣe àkóbá fún pípadà ẹlẹ́ẹ̀kejì tí Muhammadu Buhari bá fẹ́ padà láti wá ṣe ìjọba ní ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan yóò ṣẹnure fún gbogbo ọmọ Nàìjíríà lọ́dún 2017. Ta ló sọ eléyìí di mímọ̀? Olórí ìjọ rìdíìmù ní gbogbo àgbáyé G.O. Enoch Adébóyè ló sọ̀rọ̀ ìtùnú yìí fún gbogbo ọmọ Nàìjíríà nínú ọ̀rọ̀ tí wọ́n máa ń bá àwọn ọmọ Nàìjíríà sọ lọ́dọọdún. Wọ́n ní ọdún yìí nǹkan yóò ṣẹnure, ọrọ̀ ajé yóò sì padà bọ̀ sípò. Ní inú ọ̀rọ̀ tirẹ̀ ẹ̀wẹ̀, Pásítọ̀ Olúkọ̀yà ní ara yóò ní gbogbo àwọn màdàrú àti gbogbo àwọn tí ó bá fẹ́ fi ìlú ní àwọn olùgbé ibẹ̀ lára. Ẹni tí ó ṣe léyìí di mímọ̀ ni Pásítọ̀ Olúkọ̀yà nínú ọ̀rọ̀ wọn tí wọ́n máa ń sọ ní ọdọọdún fún àwọn ọmọ ìpínlẹ̀. Oníṣòwò ńlá ni nílẹ̀ Nàìjíríà Aliko Dangote yóò bẹ̀rẹ̀ ṣíṣe tòmátò alágolo nínú oṣù kejì ọdún tá a wà yìí. Àṣìta ìbọn ni a gbọ́ wípé ó wáyé nínú Aso Rock tí ó sì bà ọ̀kan nínú àwọn òṣìṣẹ́bìnrin tí ó wà níbẹ̀. Ó kàn pa lára díẹ̀ ni ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú. Mínísítà fún epo rọ̀bì tẹ́lẹ̀ Daisani Alisi Madueke ti dá owó tó tó 150 mílíọ̀nù náírà padà fún ìjọba ilẹ̀ Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti gbóríyìn fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari fún àṣeyọrí lórí bíborí tí àwọn jagunjagun orí ilẹ̀ tí wọ́n borí àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tún kí àwọn ọmọ ogun ilẹ̀ Nàìjíríà wípé wọ́n káre láé, wọ́n kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere fún ìjà àti iṣẹ́ takuntakun tí wọ́n bá àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram fà tí wọ́n sì borí wọn. Gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Àǹbọ̀dé gba ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni ti Ilé Ifẹ̀ lálejò nílé ìjọba ní Ìkẹjà. Eléyìí di mímọ̀ nígbà tí gómìnà Àǹbọ̀dé gbé àwọn fọ́tò tí wọ́n dìjọ yà sórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí Twitter @Akínwùmí Àǹbọ̀dé. Nínú ọ̀rọ̀ Ọọ̀ni tilé Ifẹ̀, wọ́n gbóríyìn fún ìpínlẹ̀ Èkó fún ipa ribiribi tí wọ́n ń kó láti gbé iṣẹ́ àti àṣà Yorùbá lárugẹ. Ẹgbẹ́ òṣèlú APC ti gbóṣùbà sàdákátà fún ìjọba àpapọ̀ lórí ẹgbẹ̀rún 5 tí wọ́n san fún àwọn ọmọ Nàìjíríà tó kù díẹ̀ káàtó fún. Wọ́n ní eléyìí yóò túbọ̀ mú ìṣẹ́kúrò láwùjọ. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀, gómìnà ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe sọ wípé owó sísan náà kò tí ì dé ìpínlẹ̀ òun àti àwọn ìpínlẹ̀ mìíràn wípé ìpínlẹ̀ tí APC ń ṣe àkóso ẹ̀ nìkan ni wọ́n ti ń san owó ọ̀hún. Ó tún wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ète olóṣèlú lásán òun ni sísan tí ìjọba àpapọ̀ ń san ẹgbẹ̀rún 5 yìí wípé wọ́n kàn fẹ́ fi da ojú ìjọba rú ni.
ìpínlẹ̀ Èkó ti ń jẹ àǹfààní ètò ìlera eléyìí tí àjọ NNPC àti Shell gbé kalẹ̀ fún gbogbo ará ìlú. Àwọn aṣòfin ilẹ̀ Nàìjíríà ti lòdì sí títì tí wọ́n fẹ́ ti pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe nílùú Àbújá pa. Látàrí ìdí èyí wọ́n ti ránṣẹ́ sí mínísítà fún ìgbòkègbodò ìrìnnà Rotimi Amechi pẹ̀lú mínísítà fún iná àti ilé gbígbé Raji Fashola, mínísítà fún ọ̀rọ̀ ọkọ̀ òfurufú Haji Sirika láti wá sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wà rú ọwọ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó ti bu ọwọ́ lu ìwé ìṣúná owó fún ti ọdún 2017. Ìrẹsì jẹ́ oúnjẹ tí gbogbo ènìyàn fẹ́ràn jù. Ó ti lé ní 100 àpò ìrẹsì tí àwọn oníbodè ilẹ̀ Nàìjíríà ti gbẹ́sẹ̀ lé látàrí wípé àwọn ìrẹsì náà kì í ṣe ojúlówó rárá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó gba ìgboro wípé ike ní ìrẹsì náà, Ọ̀gbẹ́ni Jerry Atta tó jẹ́ agbẹnusọ fún ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà oníbodè jẹ́ kó di mímọ̀ wípé kì í ṣe ìrẹsì oníke, ṣùgbọ́n ó dájú ṣáká pé ayédèrú ìrẹsì pọ̀nbélé òun ni ìrẹsì náà. Ẹni tí ó jẹ́ olórí ìjọ rìdíìmù káàkiri àgbáyé, Pásítọ̀ Enoch Adébóyè ti fi ipò wọn sílẹ̀ láti gbé ipò náà fún ẹlòmíì tí yóò máa bá iṣẹ́ lọ. Pásítọ̀ Joshua Ọbáyẹmí ni a gbọ́ wípé wọ́n gbé ipò náà fún. Adébóyè a bí wọn ní March 2, 1942 ní ìlú Ìfẹ̀wàrà ní Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Oníṣòwò ńlá ní nílẹ̀ Nàìjíríà Aliko Dangote la gbọ́ wípé yóò bẹ̀rẹ̀ ṣíṣe tòmátò alágolo nínú oṣù kejì ọdún tá a wà yìí. Àṣìta ìbọn kan ni a gbọ́ pé wáyé nínú Aso Rock tí ó sì bà ọ̀kan nínú àwọn òṣìṣẹ́bìnrin ilé iṣẹ́ náà, ṣùgbọ́n kò pálára púpọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti gbé lọ fún ìwòsàn tó péye. Irọ́ ńlá gbáà ni Àwùjalẹ̀ ló pa mọ́ Àtíkù àti Mike Adenuga. Ta ló sọ eléyìí di mímọ̀? Ẹni tí ó sọ eléyìí náà di mímọ̀ ni olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí ọ̀gágun àgbà tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́. Wọ́n ní wípé gbogbo ọ̀rọ̀ tí Àwùjalẹ̀ sọ lọ́jọ́sí nípa Àtíkù àti Mike Adenuga wípé irọ́ pátápátá gbáà làbá níbẹ̀. Ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ti ba ayédèrú jagunjagun orí ilẹ̀ kan tí ó lọ jí kẹ̀kẹ́ márúwá gbé. Eléyìí ni a gbọ́ wípé yóò fi ẹ̀wọ̀n jura gbogbo bá ń jẹ tọ̀lọ́hún. Ìròyìn ilẹ̀ òkèèrè. Olórí orílẹ̀-èdè Gambia eléyìí tí wọ́n fi ìbò gbé jáde nínú oṣù kejìlá ọdún tó kọjá yìí, Ọ̀gbẹ́ni Jammeh ti kọ̀ láti gbé ìjọba sílẹ̀ o. Ọ̀rọ̀ yìí ti fa rògbòdìyàn sórílẹ̀-èdè Gambia táwọn ọmọ ìlú náà ti ń fẹsẹ̀fẹ kúrò nínú ìlú. Bákan náà ẹni tí ó jẹ́ olórí orílẹ̀-èdè Ghana tẹ́lẹ̀, Ọ̀gbẹ́ni John Mahama ló kọ̀ láti fi ilé ìjọba tó ń gbé sílẹ̀ eléyìí tí ó lòdì sí òfin ìlú náà, nítorí nígbà tí ẹni tí wọ́n dìbò yàn ní ọdún tó kọjá tí ó fẹ́ gba ìjọba láti máa gbé ilé ìjọba, Ọ̀gbẹ́ni John Mahama kọ̀ láti fi ilé ìjọba sílẹ̀ tí eléyìí kò sì tẹ́ àwọn aṣòfin lọ́rùn. Ènìyàn méjì ní ọwọ́ ṣìkún ọlọ́pàá ti bà nílẹ̀ Malawi fún títa egbòogi láì gba ìwé àṣẹ. Àwọn méjèèjì yóò sì fojú ba ilé ẹjọ́ láìpẹ́. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ Zimbabwe tí wọ́n fẹ́ gbọ̀nà tí kò tọ́wọ́ ilẹ̀ South Africa la gbọ́ wípé wọ́n rì sínú odò Limpopo tí àwọn ọ̀ní sì bẹ̀rẹ̀ sí fi òkú wọn jẹ. Ìjọba ilẹ̀ Zimbabwe jẹ́ kó yé wa wípé àìtó ọrọ̀ ajé àti àìníṣẹ́kù ní ìlú náà òun ló fà á tí àwọn ọ̀dọ́ náà tí wọ́n fi fẹ́ wá ọrọ̀ ajé jíjẹ mímu lọ sí ilẹ̀ ibòmíì. A ò ní rí jù báyìí lọ nínú àkójọpọ̀ ìròyìn fún ti ọ̀sẹ̀ yìí. Tó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kẹ́ ẹ tún jẹ́ ká jọ pàdé. Títí gbà náà Ọlábísí Ọládìméjì tẹ̀mù sí Lábísí Ayaba ló ń sọ wípé ire owó, ire ọmọ, ire àìkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ ó di wọ̀ nílé wa.